Hello. Hello Tokunbo. Ọkọ mi. Níbo lo wà? Mo ń ṣoúnjẹ ní ilé náà ni mo wà, mo ń ṣoúnjẹ. Ó dẹ̀ ṣúọ̀ pé mo ń bá ẹ sọ ilé ló wà yìí. Ìwọ ń dáná inú ọ̀run àpáàdé àbínú ayérayé inú èwo ló ń dá ń bẹ̀. Ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni? All right. Màá délé in the next 3 minutes báyìí. Tí mo bá dẹ̀ fi délé yẹn tí mi ò bá bá oúnjẹ, ikú ni kò ń ṣàrùn. Ikú ni. Bó lẹ́yìn tí ń bọ̀? Àti ọ́fíìsì ni. Ọ́fíìsì. Láàárọ̀ kùtùkùtù báyìí. Of course, night mo ṣe. Night lẹ ṣe okay ti day break ni ẹ máa jẹ́ nìyẹn. Wow. Now back. Ẹni ń bọ̀ báyìí ó dẹ̀ ti ń tàgẹ̀. Bí bá gbé dúdú wọlé o, ayé mi mo ṣe. Ohun ẹ̀rí ẹ̀rọ, ohun ẹ̀rí ẹ̀wí, ohun ẹ̀rí ẹ̀sọ́. Ayé kan ló wà ó, Gàmbàrí pa Fúlàní. Kò lẹ́jọ́ nínú, ayé kan ló wà ó. Mo lè lo ìjọba alágbádá, kó sú mi. Tó bá tún wù mí, máa lo ìjọba ológun, fẹ́nibọ́dì dé. Bó bá ṣe wù ẹ́ ló ṣe ṣe. Ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀, ó pọ̀ nílẹ̀ bí iyanrìn létí òkun. Àkọ́ríkọ́dá ohun ẹ̀rí ẹ̀dá. Ẹni tó jogun ló jọgbọ̀n, ẹni tó jọgbọ̀n ló jogún. Ẹni tó jogun ló jọgbọ̀n, ẹni tó jọgbọ̀n ló jogún o. Bó ṣe wù mí ni wọ́n ṣe, kò má sẹ́ni tí ó bí mi o. Mo lè lo ìjọba alágbádá, kí tún lo ìjọba ológun. Sọ́fì o, Sọ́fì, 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 Sọ́fì. Kò tí a gbọ́ kankan, ọgbẹ́ nílẹ̀ o. Òun ló ṣọkọ wọn, báwo ló ṣe fẹ́ sí? Ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀. Wà á bí Múlíká kò sí. Mo ti ń wú ẹnu lé pé ó ti tójọ́ mẹ́ta. Ṣé dáàdì mi fi ń ṣọ́ mi? No, fúnra mi mò ń ṣọ́ ẹ̀ náà. Yeah, mo wá realize pé ìwọ náà kì í ṣọmọ kékeré mọ́. Mo rí pé o ti ripe. Yes, o ti wà okay gan. O ti chop up. O ti look up. Ṣé mo jọ banana àbí mo jọ apple torí ìwọ̀n tẹ̀sán sì kò yé mi ẹni mo ripe. Báwo mo ṣe ripe? Láì sọ gẹ̀dẹ̀ láì ṣe plantation. Ìwọ ò ríra ẹni àní pé mo fẹ́ máa lo ẹ̀jẹ̀ èmi fẹ́ máa fẹ́ one on one nínú. Ṣé gbádùn? Yes. Ẹ sì sọ pé wọ́n ra ìsìn. Mo wà okay. Wèrè pásítọ̀ wèrè kí ni wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ ń sìn? Ó lóun fẹ́ máa lọ jẹ. Mi ò sọ yẹn náà. Orí mi ò sọ ká ní pé mi. Wọ́n fẹ́ kidnapper mi ni o. Gbogbo ẹ̀rẹ́ àdúgbò ẹ̀kọ́ mi ọmọ ọ̀dà èjì. Ọ̀dà èjì ni mi ò sọ yẹn náà. Pásítọ̀ máa ṣe day and night. Pásítọ̀ wèrè wọ́n fẹ́ kóun náà máa ṣe night shift. Ẹ ti sùúrù náà sẹ́nu mi lẹ ti gbọ́ yẹn. Wọ́n fẹ́ kidnap mi. Ẹnu mi lẹ ti gbọ́ yẹn. Ẹyin mi nù jàre. Nígbà wo mo sọ. Èmi kọ́ àlẹ́ sàrí pé bíbá ló ti wá bá mi ṣé mo lọ bá a ni èmi kọ́. Ọlọ́dún ẹ̀ ó máa rẹ́pù ẹ̀. Ṣébẹ̀. Ọ̀lẹ́dàá mi ká ní mo wà dé sásìkò nǹkan. Múlíká ìwọ náà wá faralẹ̀ fún sáwéré ìwọ̀n ó wá ń wọ ẹ lọ ó ń wọnú ẹ. ètò ń sọ ni òye mi wọn làwọn fẹ́ gbọ̀gẹ̀dẹ̀ àwọn plantation ìgò ráìpù ìkan ráìpù mo sì ń béèrè lọ́wọ́ wọn pé ṣé ọ̀rọ̀ tó ń sọ kò yé mi. ṣé kò wá yẹ kí ìwọ náà funra tí ò wá yẹ kó o funra pé tọkùnrin bá ti ń sọ pé o ti pọ́n o ti ráìpù olúbàrà ń bó lè bọ ìwọ náà fẹ́ máa ṣe shift ọ̀sán àtàlẹ́ àti òru o fẹ́ máa gbẹ̀yìn ṣe shift. Àwọn tó bá ti ń ọ̀dà èjì tó máa ń fẹ́ fi ìkọrù ọ̀dà èjì ní ìdìbọ́sẹ̀. Ṣé mi wá nígbà táyì náà ní jókòó sílé. Okay, so kò sí problem bá ṣe jẹ́. Kò sí problem ṣé bí mo sọ fún mi pé kò sí problem má worry everything ma sort yeah ma sort everything. Okay mo ti bẹ̀rẹ̀. Hello. Jọjẹ́ ń pè é padà fún mi ní second. Ẹ káàsán. Ẹ káàsán. Ṣé àdúgbò ilẹ̀ ń gbé? Ọ̀dọ̀ mi ò jìnnà síbí báyìí. Ṣé kò sí ọkàn? That's good. Àdúgbò ilé mi náà ń gbé. Pásítọ̀ làwọn èèyàn ń pè mí.
Okay. Èmi fúnra mi mo ní church tí àwọn èèyàn máa ń wá tán bá ní different kind of challenges. Mo wá wò pé bẹ́ẹ̀ ṣe wà yìí ó possible kẹ́ ní 1 or 2 challenges. So it's better I get your number so that we can know how to solve your problems. Okay, kò sí problem because kò sẹ́ni tó wà Nigeria tó ní challenges. Mi lè ṣe ń wò mí. Èmi náà ní àwọn challenges kan tó ń bá mi fínra. Ẹ mú ẹ jẹ́ kí tẹ̀sí. Okay. Ẹ gbà. Oh, it's okay. I will ring you. All right. Ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀, ó pọ̀ nílẹ̀ bí iyanrìn létí òkun. Akọ́ríkọ́dá ohun ẹ̀rí ẹ̀dá. Ẹni tó jogun ló jọgbọ̀n, ẹni tó jọgbọ̀n ló jogún. Ẹni tó jogun ló jọgbọ̀n, ẹni tó jọgbọ̀n ló jogún o. Bó ṣe wù mí ni wọ́n ṣe, kò má sẹ́ni tí ó bí mi o. Mo lè lo ìjọba alágbádá kí tún lè jọba ọlọ́kùn tó fi ó sófì 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 sófì. Ẹ káàárọ̀. Ẹ pẹ̀lẹ́. Ibo lẹ tún ti wá ń bọ̀? At office ni. Office. Bẹ́ẹ̀ni. Okay. Omi pe night lẹ wà yín náà again. Of course, all the time, always ni. Night. Permanent night lẹ wà. Bẹ́ẹ̀ni. Ọ̀gá yín máa wicked ní ẹ̀ náà tí wọ́n fẹ́ kẹ́ máa sùn ni. Ìgbà tí wọ́n máa fẹ́ yín nìkan sí permanent night. Àwọn tó kù nǹkan báwo náà ṣe ń ṣe, that is wickedness. Shift ni. A máa ń ṣe shift but night lèmi máa ń wà all the time. Permanently. Bẹ́ẹ̀ni. Ó ti yé mi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo ti ń fẹ́ béèrè lọ́yìn for long. Company yìí kí lẹ máa ń produce gangan tó fi jẹ́ pé ọjà alẹ́ lẹ máa ń tà alẹ́ nìkan lẹ́yìn máa ń lọ even àwọn tó ní hotel tó ní bar and lounge wọ́n yìí máa operate lọ́sàn-án tó bá dalẹ́ àwọn tó bá fẹ́ sùn ọ̀dọ̀ tíyìn náà ẹ lè ṣiṣẹ́ port kì í ṣe port ta mọ́tò I'm confused mi ì rẹ́nìtì lọ́wọ́ yín rí ju pé ẹ kàn máa múra corporate by ẹ kàn in fact ẹ gbé file ẹ gbẹ́ nìtì lórí. Kò lè yé yín corporate là wá. Corporate olóṣù sorry corporate worker okay ẹ má it's a slip of tongue. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ mo yá yín yẹn ni o bàbá landlord. Ẹ má bínú iṣẹ́ kílẹ̀ ń ta gangan mo fẹ́ pa ẹ bá wò ẹ jẹ́ n ṣàlàyé ṣé ilé ayé yìí àwọn Yorùbá sọ pé bù fún mi ń bù fún ẹ lákìrí máa ń ké lódò ẹ̀yin ti bù fún mi sí ẹ ti patronize mi ẹ ti gbálé lọ wa ó ṣe kò ṣe àárín kankan lára yín kémi náà bá yín rà nù ọjà bó ti expect pé kẹtí bá polówó pé bàbá láńlọ́ọ̀dù ẹ bá wa ra nǹkan tá ń ta ẹ bá ra nǹkan tá ń ta o. Ẹ wo ẹ má wọrí ẹ lè patronize wa àwọn ará àta là ń tajà fún wa ń tajà faraálé. Àwọn ará ọ̀run. Bẹ́ẹ̀ ará àta. Ará àta. Bẹ́ẹ̀ ni. Irú ẹja kílẹ̀ ń ta fara àta. Bàbá láńlọ́ọ̀dù ẹ ti béèrè question jù mo ti sọ fún yín àwọn ará àta là ń bá dì wá àbáralé dì rárá. Ok. Bẹ́ẹ̀ ni. Ajé á máa wá. Àmín. Ajé ẹ pẹ̀lẹ́ ẹ bóyá kẹ lọ ṣọ́ra kẹ fi yẹn sùn. Ẹ ṣé sà. Ọjà òkùnkùn gan àmọ́ nǹkan tó ń tà àwọn àràtà náà ń bá dì wọn bára alé dì ẹ kún sọ pé àwọn èrò ọ̀run lẹ ń tajà fún ẹ tajà fara ayé because kí ni gbogbo ìburúkú àràtà là ń bá dì tó ń sọ gbèrò mọ̀ pé lóṣòlò kò mọ̀ pé lóṣòlò pé wà máa ra ọjà lọ́wọ́ ẹ̀ ó kẹ́ ẹ̀ bí kò lọ́ mú ni ká ló ní ọmú sìn èyí tá à ń sọ ẹ̀kọ́ là ń sọ máa ti rẹ́pù ẹ̀ máa ra ọjà lọ́wọ́ ẹ̀ nù I'll manage it ó ní ìdìbò kò lọ́ mú I'll manage it don't worry. Hello babe. How you doing now? Káàbọ̀. Pẹ̀lẹ́. Yeah, how you doing? Báwo ni? Alẹ́ kú àtàárọ̀. Ẹ kú tọ́jú mi. You are looking good. Ó ṣé, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Pé mo ti máa ń sọ fún ẹ pé kò sí nǹkan tí mi ò lè ṣe nítorí ẹ. Why? Because I love you so much. Mo dẹ̀ máa ń sọ wípé anything tó bá need béèrè lọ́wọ́ mi I will do it for you. Ó ṣé ọkọ mi. Mo mọ̀ pé kí tó béèrè báyìí ló ti máa ń ṣe fún mi. Ó ṣé ọwọ́ àmà rẹ̀ òkè. Àmín. Fóònù mi ò lè gbé fóònù ọkàn sí. However, are you okay? I'm fine, as you can see. Okay. Always good. Nítorí tiẹ̀ ni mo ṣe ń ṣe wàhálà pé látàárọ̀.
Ikú ẹni mò ń kú lọ o. Kí wá nìyẹn? Oh, close your eyes. Do you love it? Wow! Can you say it? iPhone. Can you say that? Yeah! Oh, Yes, sir. iPhone. Yeah. You got my iPhone. Of course. Oh, baby, you like it? Cry. I'm so happy. Oh, I'm okay. Thank you so much. Do you like it? Ring, pick it. Mi lè pick ẹ. Má bínú jọ. Sister mi, fún mi nǹkan tí mo máa mu. Wo tó bá tún ní ìdílé, màá rà fún ẹ. Ilé. Yeah. Ma like sí Magodo. Àbí Banana Land. Ó lọ bá. Mo máa rà fún ẹ. Gbé fóònù ẹ gbé kọ́lẹ̀. Mi lè gbé. Mi lè gbé sincerely. Ẹ bá mi pé sister mi, ẹ fún mi ní nǹkan tí mo máa mu ẹ. Ẹ fún mi ní nǹkan tí mo máa mu ẹ. So as I do tell you, with me, you are good. Thank you. Thank you, baby. Mo máa ń tọ́jú èèyàn gan. Mo ń tọ́jú èèyàn gidi o. Thank you, baby. Gbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò dòdò Jésù. Ẹ káàárọ̀ sir. Ẹ Yes sir. ẹ pẹ̀lẹ́. Yes sir. Báwo ni nǹkan? Fine sir. Ẹ ti ń lọ ni? Bẹ́ẹ̀ni sir. Wow. Oh yeah, you're very early. Ibi ilẹ̀ sùn mọ́jú. Bẹ́ẹ̀ni. Báwo náà ti? Mo wà pa sir. Wow, you look very beautiful. Thank you sir. Ojú yín jojú kan. Ó dẹ̀ mo ti ẹ wà ní Spartacus. Rárá sir. Ẹ sí mbẹ̀. Yeah. Ajá pé méjì lọ́rọ̀ dáyọ̀ ni. So, ibi ilẹ̀ sùn o. Of course. Bẹ́ẹ̀ni sir. Àtàlẹ́ àná mo ti dé actually. Alẹ́ àná lẹ ti dé. Bẹ́ẹ̀ni. Alẹ́ tẹ dé mo rí èmi fi pé ẹ kàn fẹ́ wọlé kẹ kíyàn kẹ lọ mo wá dúró in fact I was here till very late gbà tẹ́ ìdílé mi wọlé lọ sùn mo wá fipò yẹ kẹ lè jáde sí mi lọ́wọ́ láàárọ̀ yìí. So Actually pastor ni mo wá rí so I wa discuss àwọn business kankan ni. pastor kan náà. Bẹ́ẹ̀ni sir. Ṣé member church wọn ni? Not really sir, a kò wá discuss business pẹ̀lú wọn ni. Pẹ̀lú wọn discussion alẹ́ dẹ̀ máa ń dùn ẹ̀sẹ̀ alẹ́ tí náà bá wá. Bẹ́ẹ̀ni sir. Láì ṣe olè àwọn olè gan ìrọ̀lẹ́ náà máa ń plan tán máa lọ ń pa àwọn tán máa ń pa lálẹ́ ìrọ̀lẹ́ náà máa ti plan gbogbo everything ilé tán fẹ́ lọ rob bank nǹkan kan alẹ́ náà máa fi ń carry out operation. Actually mo fẹ́ resume sí ibiṣẹ́ mi sir. Ẹ níṣẹ́? Bẹ́ẹ̀ni sir. Wà office work. Daddy mo fẹ́ resume iṣẹ́ mi sir. Ẹ take care sir. Everywhere everybody in Nigeria ṣolóṣòlò everybody ń ṣe ni àti ìyàwó lé àti single mother àti single everybody ilé náà sì ń parọ́ fúnra ẹ̀ then pastor náà ń gbólóṣó ó kéré ẹ̀pọ̀ fẹ́ ṣe deliverance eléyìí ló máa jẹ́ eléyìí gan yòó ló wáyé eléyìí ò ní ìdí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ó yá bọ́ṣọ fúnra ẹ̀ kí wọ́n kàn yọ ọmú ni mò ń wò yìí. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. ẹni tó jogun ló jọgbọ́n àtàárọ̀ tí mo ti jí àìsàn gbajúmọ̀ ni kò sí problem ó dàbí ẹni pé n bá fẹ́ tọ̀ gan ó lágbára. Yes. Jésù wá gba ìjọba gbákẹ́ ìbòdì máa tiẹ̀ máa lọ tá bá padà wá ibi tán àti ilé tuntun. Ọmọ yìí máa ní problem pẹ̀lú mi o ó ti ní problem pẹ̀lú mi báyìí báwo lọmọ ṣe máa wá síbi tó yẹ pé láàrin ọjọ́ mẹ́ta mi lè tọ́ dáadáa irú problem wo rèé o oh my god ọmọ burúkú lọmọ yìí o bíi 21,537,000 problems lọmọ yẹn ní kí ló dé tó yẹ pé nígbà tí ọmọ yẹn kúrò níjẹta àtìgbà yẹn mo ti ní problem àti tọ̀ tí n bá fẹ́ tọ̀ báyìí a máa ṣe á tún máa kan mí á tún máa dùn mí. Ẹ pẹ̀lẹ́. Ìyá díẹ̀. Ẹ pẹ̀lẹ́.
àdánwò lẹ kó sí tẹ́ ń pariwo bí ẹ ń bọ́ lọ́wọ́ bandit báyìí. ẹ lè understand ọmọ tí mo gbé wá sí hòtẹ́ẹ̀lì níjẹta ọmọ yẹn ní problem so tí n bá ti lẹ́yìn ìgbà tí mo ṣe tán pẹ̀lú ẹ̀ tí n bá ti fẹ́ tọ̀ báyìí mi ń gẹ̀ tara ó máa àwa máa dùn mí. gbígbà tí ọmọbìnrin yẹn tó mú lè tọ̀ ẹ lọ àbó block lè tọ̀ ẹ something like that. dẹ́bò ló ń pè lóòótẹ́. This place of course yìí báyìí mo gbé wálé. mi ò tẹ́. Yes. ok wọ́n ti ṣe ń jẹ lẹ́yìn mi ni àbí àwọn ìran bàbá ńlá kú bàbá ẹ ló bá mi kọ́ bí tó ń pè lóòótẹ́. ìwọ ló mọ̀ọ́mọ̀ sọ yàrá àtọ̀dẹ́ di hòtẹ́ẹ̀lì. meanwhile àwọn èrè tí ẹ máa ń jẹ náà ni tí ẹ bá ti like nǹkan tó bá cheap. There is nothing that is cheap that doesn't have the price to be paid. Price tó fẹ́ sọ fún original ti yẹn ó sì máa padà sọ fún tó cheap. bóyá máa ń ṣẹlẹ̀ nìyẹn ó gbé olóṣó kí ni èjì ẹ tó ń gbé olóṣó if you want to marry have a partner kí ló ń fọ olóṣó ṣe ok èèyàn máa gbé olóṣó you be expecting good result àbí. láàrin mi àti ṣolóṣó ni no ṣolóṣó lọmọ yẹn. synagogue ló ti pàdé ẹ. orí street mẹ. orí street ló ti pàdé ẹ. now kí ni problem tó ní gangan what are you kí ni challenges tó ń face. n tún mò ń ṣàlàyé fún yín ẹ kó ti yé yín àgbàlagbà ní ẹni pé tí n bá fẹ́ tọ̀ ó máa ṣe é akọ̀tún sáde tó pé sáré jáde yẹn akọ̀tún withdraw akọ̀tún mi wá ní yá. kò tí máa yọ ẹ̀jẹ̀. kò díẹ̀ sá. staphylococcus ni. sá. very wicked àrùn bẹ́ẹ̀. now let me ask you as a man of God as a pastor ṣé ó dára ká máa bárù yín níbi à ń ṣe àgbèrè náà ṣé o kì í preach nípa àgbèrè ní ṣọ́ọ̀ṣì ni tó bá débi àgbèrè tó bá ń preach yẹn báwo lè máa ń feel àbí ó máa ń skip ẹ ni. ṣé mo jẹ pastor yẹn. ọ̀ṣà ni mí náà ṣé tó pé máa ń gbé báàbù máa ń wọ suit mi ò ṣe pastor o mo kàn ó súnmọ́ pastor ni. ọ̀ṣà ni ẹ ló ṣe ṣàṣàkúṣà sínú láìfẹ́. anyway maybe if you can explain in tó ń ṣe a lè bá ẹ wá solution. But if you want to die like this, if you want to die in silence, bó ṣe wà tó bá kú máa jẹun bẹ̀. ẹ sà. níbi tí mo yá wèrè tó bá dáná bí òkú ẹ pé ọ̀rọ̀ pé ọmọdé ló kú òsì mbẹ̀ tí mi ò bá fi jẹun kó má dà fún mi. I will eat and balance myself. láàrin mi àti yín tí màá kún kọ́ àní nǹkan tó ń ṣe mí àrò ọmọ yẹn mo ti kó. kí ló ń ṣe ẹ́. ó yẹ kẹ́yìn náà ti fọgbọ́n gbé náà ìbágbàlagbà ní. kí n fọgbọ́n gbé ṣé mo fọgbọ́n dára ẹ ni. Maybe you keep your problem to yourself. nǹkan tó dé ló ní ká rò you see now. kò sí wàhálà. Fọlá. láì ṣe o fẹ́ ká máa pẹ́ lẹ́ẹ̀mẹ́ta tó ń kókò pópó ni. bàbá landlord kí ló ṣẹlẹ̀ kí ló dé. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. now you are the only tenant in this house tó wà very very disrespectful. èèyàn ló sọ̀rọ̀ kò follow ẹ̀. mo ní meeting pẹ̀lú gbogbo tenant ó gbọ́ báyìí mo ṣe meeting ẹ̀ ò wá as usual o ti lọ bí iṣẹ́ night tó máa ń ṣe kò jẹ́ kó ráyè wá sí meeting. now mo wá ní níbi tá a finalize meeting yẹn sí ó ní kankan tó yẹ kó wá sign ìyẹn mo á dúró gbà tí mo wá rìn àṣọ ọmọ yẹn mú mi ṣeré ni ṣé ìdè wáìn mi ni ló jẹ́ kí n wá mo ti fọwọ́ kún ọwọ́ àwọn yàrá nínú ilé. kí ló wá dé kí ló dé tẹkàn ń fowó kówó lé gbogbo inú kọ́ńpà lórí báyìí kò sí kankan tẹ ṣe fúlọ̀ kọ́ńpà dẹ̀ ṣe kọ́kọ́ kàn ń fowó kówó lé ọjọ́ wo nìyí tá à ń bọ̀ díẹ̀ ló kù ká fẹsẹ̀ gbéjò ká tó wọnú lé ẹ má ṣe báyìí náà wọ́n fowó kówó lé bẹ́ẹ̀ yẹn o. o tí mo ètò mo fi kún tó ń jà pẹ̀lú báyìí ìgbà tó bá ti gbọ́ bóyá o máa forí ṣọ́ngàn náà ni ò wá mọ̀ 11,500 mo ti fi kún ọ̀dọ̀ ẹ̀. tó bá tẹ́ ẹ lọ́rùn dúró sínú ilé tí ó bá tẹ́ ẹ lọ́rùn ìwọ náà pa àwọn fámìlì ẹ̀ tó kọ́lé kó lọ bẹ̀ àbí kó sáré ra lẹ̀ tọ̀dọ̀ tiẹ̀ kó bẹ̀rẹ̀ foundation gbà mí náà fi ń kọ́lé kẹ́ sáré kọ́ tó fẹ́ kọ́ kó lọ bẹ̀ fàkátì. bàbá landlord kí n kẹ́rù mi jáde báwo òkè ẹ jẹ́ àṣẹ báyìí bàbá landlord ẹ má ṣe bẹ́ẹ̀ ó yá ẹ ti kà mí ẹ jẹ́ aṣọ tùbínùbí ṣé yí ọjà tí mo máa ń tà ẹ̀ tẹ́ni pẹ́ fẹ́ rà lọ́wọ́ mi yẹn mo ti wá rẹ́ẹ̀dì báyìí bọ̀ nísinsìnyí mo sọ fún yín pé mo ti rẹ́ẹ̀dì kó ṣe pé ká máa gbé ká mi mọ́lẹ̀ o mò ń gbà yẹn o ìta ni ìta ó yẹ kó ti yẹ yín bí mo ṣe ń sọ yẹn ó yẹ kẹ́ ti já sí bẹ́ẹ̀. èmi gan tó ń sọ tó fẹ́ máa kọ́ iṣẹ́ bàbá wèrè ní mí number one tí wọ́n náà ti gbà wípé ìyàwó mi máa ń wà around èmi dẹ̀rẹ̀ ó lójú obìnrin tí mo máa ń nà tó máa ń dákẹ́ rọ́ wàá máa ké ara lé agbọ́ ìrọ̀nà agbọ́ ni mo máa ń fàyà nígbà tí mo fẹ́ pa èèyàn ni so kí wàá máa fàyà ẹnu lé kí ìyàwó mi gbọ́ kúrò pé kó máa bẹ̀rẹ̀ tó bá dẹ̀ ti ń fàyà èèyàn
ìyàwó mi ó dá ringtone àti máa ń fàyà ó dá wọn mọ̀ so ọ̀rọ̀ pé à ń lọ ọ̀tá yẹn báyìí máa ṣe náà nìyẹn a máa lọ ọ̀tá èmi náà láìkè kí wọ́n máa jàjà nínú ilé olóbùkún ló máa ń jàjà àlọ́ ń ká obìnrin mọ́ nínú ilé ká jáde lọ ibi táwọn èèyàn ní mọ̀ so wàá ṣeré fún mi dáadáa wàá ṣeré fún mi dáadáa ẹ má wọrí eré wà ńlẹ̀. sọ̀rọ̀ ẹ̀ kan tó ṣe iná máa ń pè ní tit for tat ẹ bù fún mi bù fún ẹ lọ́pọ̀ ló máa ń ké lódò gbà tí wọ́n náà ti fẹ́ bù fún mi padà ń sìn all case na settlement kò ní pàṣẹ ń pàbó ibẹ̀ sí a máa settle láàrin ara wa so 11:05 tí mo fi kún gbogbo owó lé kò dọ́dọ̀ tiẹ̀ kò dọ́dọ̀. ti tẹ́lẹ̀ wà ń kọ́. òjòrò kanṣu òjò ìbàdàn lílọ ilé nílé ọkọ ẹ ilé nílé ọkọ ẹ wá máa lọ for saying yes tó ṣe jẹ́ kí gbogbo aládùúgbò máa bá a dá sí say yes kí nǹkan ra bẹ́ẹ̀ ṣá nǹkan kékeré kan. bàbá láńlọ́ọ̀dù yìí wà bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé báyìí lè rí látijọ́ yìí. oya bá ń ṣàkántì oya tẹ̀sí bẹ́ẹ̀ mi ò mọ owó náà tó bá ti dọ̀wọ́ lóbìnrin dé. bàbá láńlọ́ọ̀dù. ọmọ yìí máa sọ 5 di 50 mọ́ mi lọ́wọ́ má jẹ́ ṣe owó tẹ̀. ok tí bá ẹ send 25 bẹ́ẹ̀. oye so ó kún kankan tí mo fẹ́ náà sí lára ẹ̀ mo máa ń like ọyàn gan so àwọn tó máa ń ṣe bus enlargement ẹ̀ bá ń béèrè tó máa cost at least gbogbo the next 1 month mo fẹ́ kọ́ mú ẹ̀ kó gbalé gba ọkọ̀. eré àbòtọ́. má sọ mo fún ẹ. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún o. bó ṣe wù mí ni wọ́n ṣe kò má sẹ́ni tí ó bí. ṣe é lé tá a bá lé o mo máa padà tó bá dẹ̀ padà àwọn family mi láì tó máa fi máa sọ mi lẹ́nu but I have a good plan mo máa poison wèrè kódà poison fẹ́ lò mo ti rà bọ́ mi fẹ́ kó kú sọ́dọ̀ mi kó má bàa sọ mi lẹ́nu tó bá ti lè dá wọn ní pẹ́ ṣe nǹkan family wọn tó bá ti lè dágbére pé òun lọ́dọ̀ báyìí wèrè lọ kú sílé nìyẹn so ẹni tó bá fún lóúnjẹ bóyá débẹ̀ gbà bá ìjẹ́ ló máa lọ ṣẹ́ wọn. so náà mo rí ẹ̀ ara mi ò balẹ̀ mọ́ mo láìkì ibi táwọn kìíní ibi tí mo bá wọn agbede méjì àyàtọ̀ fún wọn lẹ́ máa gbé wọn lẹ́bi gbóná tí bá rí fọ́ọ̀mù competition àwọn àtọ̀rọ̀ jẹ́ ìmọ̀ abẹ́gẹ́tẹ̀ kan tó nílò ìwà ike tó ti gélé tí àbá bọ́ tó ti lùndì àkàngbé onídìí ojú dídì o torí bára sí kò ní. ó máa ní gbégbá bára ni. kò ní ìbọn díjúmọ́ sí yìí mo wá kí brọ́dà mi kan ládùúgbò mo gbàgbé kò sí anything lọ mi súnmọ́ stranded Òṣogbo dẹ̀ mo ń lọ nǹkan kan tó tún jóbìnrin. tí n bá wa lọ ṣe irú ẹ̀ tí n bá wa lọ ṣe irú ẹ̀ táwọn tó mọ̀ mí mọ ẹ rí mi ń kọ́. oúnjẹ ni. tó bá tó kù mí máa lọ jọba ológun fẹ́ni bọ́dì yé. bó bá ṣe wù ẹ́ ló ṣe ṣe. ó pọ̀ nílẹ̀ bí ẹ̀pẹ̀ ó pọ̀ nílẹ̀ bí yanrìn létí òkun. àkọ́ríkọ́dá ohun ẹ̀rí ẹ̀dá. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún. ẹni tó jogun ló jọgbọ́n ẹni tó jọgbọ́n ló jogún o. bó ṣe wù mí ni wọ́n ṣe kò má sẹ́ni tí ó bí mi o.